pálárò pin dàbí tí wọ́n rọ́ lọ́hùn létí o ẹ̀wọ̀ bó ṣe ń ṣọlá pálárò pin ẹ̀dá o ọlọ́hun létí ẹ̀wọ̀ ṣe ọlọ́wọ́n bá bó ṣe ń ṣọlá ogun rògbò tán o ogun rògbò ẹ̀wọ̀ ṣe ọlọ́wọ́n bá bó ṣe ń ṣọlá ogun rògbò tán o ogun rògbò tán o ogun rògbò tán ogun rògbò tán o ogun rògbò tán o ojú ọdẹ ti mọ o ẹ̀wọ̀ ṣe ọlọ́wọ́n bá bó ṣe ń ṣọlá. Ọmọdé máa bá àgbà arúgbó táyé o ọmọdé máa bá àgbà arúgbó táyé ọmọdé máa bá àgbà arúgbó táyé ọmọdé máa bá àgbà arúgbó táyé máa fàgbà kọ́ ọ̀sọ́ yé máa fàgbà ṣe ẹ̀yẹ o ọmọdé máa wo Bísí Ológe show ẹ máa wò ó wà pa watch Bísí Ológe show. Ire bàbá rẹ tó ń gbé kiri ṣá máa ṣàdúrà aláṣẹ. Jíjí tí mo jí, mo bá dà lẹ́sẹ̀ mi, bèbè lọ́wọ́, bèbè lọ́wọ́ bàbá mi, mẹ́ta ló pọ̀ làsí mi lẹ́sẹ̀, bàbá mi lówó ọ̀wọ̀. Jíjí tí mo jí, mo bá igúnnugún lórí ìtẹ́ Elédùmarè. Mo ní ìwọ igúnnugún, kí ló ṣe lórí ìtẹ́ Elédùmarè? Ó lóun wo ìkọ́lé ayé. Olóhùn ìkọ́lé ọ̀run yìí tí mo jí wọ́n ìyá mi oṣù rẹ̀gà ibi tó ti ń ṣe ìpàdé mo ní kí ló ń ṣe ọlọ́mọta lèmi ṣe mo lébi ní ọmọ Ọ̀rúnmìlà àkọ́kọ́ mo ní kí lẹ́yìn náà ṣe ọlọ́wọ́ ń dí ikú mọ́ ọ̀wọ́ ń dí ilẹ̀kùn mọ́ ikú ọlọ́wọ́n dí ilẹ̀kùn mọ́ àrùn ọlọ́wọ́n dí ilẹ̀kùn mọ́ àbòsí àṣírí àṣedànù ọlọ́wọ́n dí ilẹ̀kùn mọ́ ohun burúkú tó wà nílé ayé pátápátá láti wákàtí lọ àṣírí àṣedànù tó wà ní ayé gbogbo wa Olódùmarè ti dìnà mọ́ ẹlẹ́dàá àṣẹdá ó ti dìnà mọ́ wọ́n ní mo múra mo mú jẹ làpárò ké agbára Olódùmarè ìtààmú ń pa ẹ̀ Olódùmarè àforíjì gbogbo wa à ń ṣe Ìtorí lẹ́nìí a ti bẹ̀rẹ̀ láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn ọpẹ́ ní fọ́lọ́run ibi tá a ti bẹ̀rẹ̀ ọpẹ́ ní fọ́lọ́run ibi tá a bá dé ọpẹ́ ní fọ́lọ́run ibi tá a ń bá lọ
Ibi lọ́mọ aforípilẹ̀ ọlá, ibi lọ́mọ aforípilẹ̀ ọlá, ibi lọ́mọ ìrókò alábẹ́nu àǹsásí, ibi lọ́mọ lẹ́yìn ẹlẹ́mọ lẹ́sìn mẹ́rìndínlógún, oníwọ̀fà ẹgbẹ̀gbẹ̀jọ, tójò bá kọ̀ tí ó rọ̀, wọ́n ní kọ́ lọ sí di ìrókò lẹ́mọ. Ọpẹ́ ní fọlọ́, mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ tó lọ́ fún Ìtorí. Bí kò bá ṣe ti Olódùmarè, ta ni àwa ọ̀nà Olódùmarè á tó máa dúró tiwa o. Ìmọ̀ tún ìmọ̀jọ, ìmọ̀ ẹni ni kì í dẹ́lẹ́, ìmọ̀ táwọn ìjọ ní wa lórí o. Mo pé àgọ́ta ó lé márùn-ún ní October 1st, but mi ò celebrate it. I subdue it down for Itori. Lágbára Olódùmarè, Ìtorí agbe gbogbo wa, agbe onílé, agbe àlejò, lágbára Ọlọ́run, ẹni tó bá ti ro dáadáa sí Ìtorí ilé àrójú, ọ̀nà àráyè, ibikíbi tó bá ti gba orí ẹja, ó máa gba ìró ẹ̀. Kí Ọlọ́run Olódùmarè kó dúró tì wá, lágbára Ọlọ́run, tútù là ń rọjẹ, tútù là ń rọ bàbà, tútù là ń ròjé, ilé gbogbo ọ̀ ní gbóná o. Gbogbo àtà gbójú tá a ṣe Ìtorí de tọdún yìí, lágbára Ọlọ́run, bí ọ̀rọ̀ eégún kan, tẹ́ bá fún lówó, á ní mo yẹ ṣe lọ́dún yìí, wọ́n á ṣe jù bẹ́ẹ̀ lọ́dún tó ń bọ̀. Tẹ́ bá dẹ̀ níwájú ẹ̀, tẹ́ bá ní kò sówó, á ní mo yẹ ṣe lọ́dún yìí, wọ́n á ṣe jù bẹ́ẹ̀ lọ́dún tó ń bọ̀. Gbogbo èyí tẹ́ ìnáwó sí Ìtorí pátápátá, ìwọ ọdún tó ń bọ̀, trillions of dollars will be yours. Gbogbo èyí tẹ́ ìnáwó sí Ìtorí pátápátá, gbogbo mufẹ́mufẹ́ yín Ọlọ́run bá wa fẹ́, gbogbo ọmọkọ̀ọ̀kan yín Ọlọ́run bá wa kọ́, ilé wa rojú o, ọ̀nà wa ráyè o, ayọ̀ àti àlàáfíà tẹ́ bá wá síbí, lágbára Olódùmarè, ayọ̀ àti àlàáfíà náà lè máa padà síbi tẹ́tí wa o. Gbogbo tẹ́ bá jẹ tẹ́ bá mú bì, kò ní pa yín lórí o. A ti ṣe lot of empowerment within this Ìtorí data ṣe ní agbára Olódùmarè. Gbogbo ọ̀tá náwó sí Ọlọ́run jẹ́ kó lówó náà sọ̀rọ̀ tó dá o. Mi ìfún ilówó kẹ lọ fi fẹ́yàwó, mi lè fún ilówó kẹ lọ fi lọ́kọ, mo ní kẹ́mi tún lé ayé yín ṣe ni o. Ní orúkọ gbogbo àwọn táwa míì, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọmọọba Dàpọ̀ Abíọ́dún, our number 8 in Ogun State. Well, it's like there is no other communities than the Ewekoro local government. Ọlọ́run tó fún ọ ṣe, lágbára Olódùmarè kò ní padà lẹ́yìn wọn. Even recently, Authority had more feathers to our cap. He has brought in a Chinese farm láti wá ṣe irin ní Ewekoro. He has done 33 megawatts of electricity in Ewekoro. He has brought inland dry port revenue to Ewekoro. He has started the Kabiesi Road. He has taken the bull by the horn by renovating the Lagos-Abeokuta Express Road. Ẹṣin ọ̀tá ẹni kì í ga. Wọ́n ti wo ọ̀nà yìí. Ọ̀pọ̀lọpọ̀ gómìnà ló ti wà lókùn ṣèjì. Ṣé o? Dàpọ̀ wá ṣe. Even nínú òjò. Ìbúlẹ̀ tí wọ́n ṣe consumption ní òjò. But he said he wants everybody to be happy. And I want to use this opportunity to thank our amiable governor. Governor kan ló lé Dangote kúrò níbí. Ọmọ Ọba Dàpọ̀ Abíọ́dún ó tún dá padà síbí.
gómìnà kan ló ní ọmọ wo wáṣẹ́ ọmọ bá dàgbà ojú ọdún ó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ní agbára Olódùmarè because I granted an interview and not quite about 3 hours. I received a call from a governor. The governor said, Kabiesi, they were still alive. I said, yes. He said, why do I praise Oba Abdulfatai? I said, when you are there, we praise you. Oba Abdulfatai is there. He wants to be praised. Ojú àṣà kiri bí, ojú àwòdì kì í rọrùn, ojú wa ní lábúrú. Ní orúkọ Itori Oyomu, Òrùwá, Lẹ́kẹ̀mọdé, Lẹ́kẹ̀jìbà, àti all the descendants of Isiaka Awesolu house in the Itori here. I want to say very big thank you to every one of us. Whatever the way to follow Omoluabi of Ewekuru and his vice. I want to thank my regiment in advance, in absentia. I want to thank the regiment in absentia, and I want to give thanks to all that participated in this 2025 Itori Day. God bless every one of us. Thank you. Thank you, Kabiesi. DJ's flash, please hold it. Thank you. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ èjìká mi tí ó jẹ́ ká ṣọkú bọ́. Ọlọ́run Olódùmarè, olọba tó mọ gbogbo, olọba tó ṣe gbogbo. Mo gbà ládùúrà yìí pé a ti di ikú àtọ̀sí, ìrìn la máa bára ṣe dalẹ̀. Lágbára Ọlọ́run, àsìkò tí oúnjẹ ọmọ ìbá jiná, ẹni lẹ́ni ò ní jẹ́ lẹ́yìn ẹ̀. Ọlọ́wọ́ dúró tì. Lágbára Olódùmarè, ó ti mọ̀ ṣe, àìwá ní mọ̀ ṣe mọ́. Ọlọ́run ò ní jẹ́ kó jẹ́ tiẹ̀ o. Gbogbo ọ̀rẹ́ mi pátápátá lájọ bẹ̀rẹ̀ from the scratch tó wà ń bí lágbára Ọlọ́run inú gbogbo ló máa dùn dálẹ́. Ojú àṣà kì í fọ́, ojú àwòdì kì í rọrùn, ojú gbogbo ọ̀dẹ́ láburú Ọlọ́wọ́ dó ti wà àṣẹ. Ẹ bá ṣe Kábíyèsí o. Ẹ jẹ́ káwọn olóyè lọ jókòó. Now the opening address by Chief Wale Bankole, the Dagoja of Itori. Gbogbo àwa ọmọ ìlú Ìtori ní orúkọ Kábíyèsí wa Oba Abdulfatai Akorede Akamo Olu Itori aláṣẹ Egbaland. Bàbá, wọ́n ní kí gbogbo wa pátápátá, wọ́n ní inú wọn dùn, ayọ̀ wọn kún nítorí wípé nígbà tí àwọn bá Ọlọ́run sọ̀rọ̀, wọ́n ní wípé àwọn tọrọ lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá máa wá síbi ayẹyẹ Itori Day 2025 wọ́n náà wọ́n gbàdúrà lọ́dọ̀ Ọlọ́run wípé ní gbogbo yín ṣe débí láyọ̀ àti àlàáfíà ẹ máa padà sí ilé yìí ní ayọ̀ àti àlàáfíà. Bàbá ní kí n sọ fún yín wípé àwọn fẹ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ọmọ Itori nílé lóko níwọ̀nba contributions wọn tí wọ́n ṣe. Bàbá ní Itori Day kì í ṣe ọ̀rọ̀ Kábíyèsí nìkan. Wọ́n ní ayẹyẹ tá a rí tó ń dùn tó lárin báyìí. Wọ́n ní oyúnú, àṣẹ ìdí, ọkùnrin, obìnrin, ọmọdé, àgbà, ìyàwó, ọkọ,
tó jẹ́ ọmọ Ìtorí gbogbo wọn ló kópa ń bẹ̀. Bàbá ní bẹ́ẹ̀ ṣe wá kópa ń bẹ̀ yìí wọ́n ní ní agbára Ọlọ́run tó bá máa di àmọ́dún wọ́n ní ìwọ̀nba tí ẹ fi dá sọ̀rọ̀ yìí wọ́n ní ó máa dirú ó máa dìgbà. Bàbá nílẹ̀ ẹ̀kan sí